ẹ̀yin ọ̀dọ́bìnrin tẹ́ ẹ máa ń lọ sí òde àríyá tàbí níbi ọjọ́ ìbí ẹ wá kọ́gbọ́n o. Afurasí afiniṣòwò ẹrú kan ló fi oògùn oorun sínú ọtí fún àwọn olólùfẹ́ rẹ̀, ó sì fẹ́ gbé wọn lọ sí Libya láláì jẹ́ wípé wọ́n jọ sọ ọ́. Ọwọ́ ti tẹ afurasí afiniṣòwò ẹrú kan, Adébísí Muyideen, tó fẹ́ fi ọ̀dọ́mọbìnrin mẹ́ta ṣe òwò ẹrú láti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sí orílẹ̀-èdè Libya. Muyideen ní ọwọ́ tẹ̀ ní ìpínlẹ̀ Kano lẹ́yìn tó fi oògùn oorun sí oúnjẹ àwọn ọ̀dọ́mọbìnrin náà ní Ilé Ifẹ̀ tí wọ́n sì jí bára wọn ní ìlú Kano. Àwọn ọ̀dọ́mọbìnrin náà tó bá ara wọn ní Kano ni wọ́n sá àsálà fún ẹ̀mí wọn tí wọ́n sì pe àwọn mọ̀lẹ́bí wọn láti Kano. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá fi léde ló ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún wa. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti náwó gan afurasí arákùnrin kan tó máa ń fi àwọn ènìyàn ṣe òwò ẹrú. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní afurasí náà ló fi ìwé pe àwọn ọ̀dọ́bìnrin náà sí ibi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ sí ilé ìtura kan ní Ilé Ifẹ̀ tó sì fi oògùn oorun sínú oúnjẹ àti omi wọn. Ní kété tí àwọn ọmọdébìnrin náà jẹ oúnjẹ tí wọ́n sì mumi ọ̀hún tán ni wọ́n sùn lọ fọnfọnfọn. Ṣé àsùn má paradà ní tigi àjà? Jíjí tí wọn yóò jí ni wọ́n bá ara wọn ní agbègbè kan ní ìlú Kano níbi tí wọ́n ti ń ṣe ìwé wọn bí wọ́n ó ṣe mú wọn rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Libya. Ọlọ́pàá ní lẹ́yìn tí àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n jí gbé náà jí sí ayé ni wọ́n fi ẹsẹ̀ fẹ́ tí wọ́n sì sá àsálà fún ẹ̀mí wọn. Àwọn mẹ́ta ni wọ́n jí sáyé ṣùgbọ́n ẹnì kẹrin wọn ò tí ì gbọ́mọkò rẹ̀ báyìí, wọn ò tí ì rí rárá títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Àwọn òbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó mórí bọ́ ni wọ́n ti kàn sí àgọ́ ọlọ́pàá tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ní báyìí àwọn ọmọge mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n ti padà sí ọ̀dọ̀ àwọn òbí wọn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó ní Muyideen Adébísí kò jẹ́wọ́ délẹ̀délẹ̀. Wọ́n ní ohun tó sọ ni pé àwọn ọ̀dọ́mọbìnrin náà wọ́n faramọ́ láti lọ sí orílẹ̀-èdè Libya láti lọ ṣe iṣẹ́. Bákan náà ni ó ní ìbátan òun kan tó jẹ́ ọkùnrin ó wà ní orílẹ̀-èdè Tripoli ní Libya ló pa á láṣẹ pé kí òun wá àwọn ọmọbìnrin ọ̀hún wá. Ó ní ó sọ pé kí òun sì mú wọn lọ sí ilé ọkùnrin kan ní Kano tí yóò gbé wọn lọ sí orílẹ̀-èdè Libya. Ọlọ́pàá ní Adébísí fi kún un pé ìyàlẹ́nu ló jẹ́ fún òun nígbà tí òun dé ilé arákùnrin náà ní Kano tí òun sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́bìnrin níbẹ̀ tí wọ́n fẹ́ mú lọ sí Libya. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó ṣàlàyé pé àwọn yóò ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ láti mọ ẹni tó daṣọ borí tó ń jẹ́ eégún nínú àwọn arákùnrin ọ̀hún. Ẹ̀yin ọ̀dọ́mọbìnrin ẹ máa fura o, torí pé ayé ti gbẹgẹ́. Afurasí afiniṣòwò ẹrú kan ló fi oògùn oorun sínú oúnjẹ àti omi fún àwọn olólùfẹ́ rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe pẹ̀lú jáwé lọ́wọ́ ẹ bá subscribe ẹ jọ̀ọ́.